It's not working. Nothing is working there anymore. Kò tí ẹ̀ ń ṣe ẹ̀bọ̀ ojú wa ṣẹ̀ṣẹ̀ wà lásì ni tí ọba ti wá ń wò ó kí ló ń work nílẹ̀ ẹ̀bẹ̀ ẹni tó bá ló ń work ẹ jẹ́ kó pè wá wọlé kí ó sọ fún wa nǹkan márùn tó ń gbádùn ní nǹkan márùn tí ẹ̀kọ́ ẹ jẹ́ ká gbé sórí méjì pé ẹ̀dẹ̀ ní kò work nǹkan méjì yìí lèmi ń gbádùn bẹ́ẹ̀ nǹkan méjì yìí lèmi ò ní fẹ́ mi ò ní fẹ́ mi ò ṣe ní fẹ́ kí a pín. Nothing is working there. Kò síná kò sómi kò sọ́nà kò sílé ẹ̀kọ́ kò sí wòsàn àwọn arúgbó ìyà ló ń jẹ àwọn ọmọdé ìyà ni àwọn ọmọ tó jáde ní skul wọn ò ríṣẹ́ kò síṣẹ́ kò sí nǹkan kan kí la wá ń gbádùn lórílẹ̀‐èdè kò sí nǹkan kan bẹ́ẹ̀ kẹ̀ a ní àwọn ohun àlùmọ́nì tó fi jẹ́ pé tí wọ́n bá ń fún ọmọ Nàìjíríà kọ̀ọ̀kan ní 500 ẹ má yẹ ká pè jù ká sọ pé wọ́n fún ọ ní 200 every month wàláì kò pọ̀ jù ní nǹkan ohun àlùmọ́nì tá à ń rí tó dẹ̀ yẹ pé gbogbo nǹkan yìí kẹ̀ ilẹ̀ Yorùbá ló wà àbẹ́ẹ̀rí wa àwọn Fúlàní wọ́n mú òróró ara wa wọ́n fi dín wa gbẹ wọ́n nígbà tó bá gbowó lọ́wọ́ wa wọ́n wá fún wa ní táṣẹ́rẹ́ àbí kọ́ má fún wa rárá àwọn ibi tó tún bá máa bọ́ sí àtúnlọ gbogbo ẹ̀ lè máa gbọ́ lẹ́nu àwọn brother mi àti sisters mi ní èní o nítorí pé kí ni ẹ̀gbọ́n wúníwúní ọ̀rọ̀ ní èní a ní Yorùbá nation is the way out bẹ́ẹ̀ ni màá wá béèrè lọ́wọ́ bàbá wa Fatai Yorùbá nation is the way out lórí ètò ìdàgbàsókè ìlú wa ẹ jẹ́ ká mú láti ibi tí a bá gba Yorùbá nation níjà ní nǹkan kan tí a lè fi ṣe ìlú wa kó tó máa fi dàgbàsókè àwọn ohun àlùmọ́nì wo la ní tí ẹ lérò pé tó dá wa lójú lérò kó tá bá gba Yorùbá nation ìyà ò ní jẹ wá ẹ bá wa sọ. ẹ ṣe gan ni alájà Olúwa máa fi ìkó ìyẹyìn ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ọmọ nǹkan tó ń pè ní Yorùbá nítorí wípé ògo tí Yorùbá gbé wá sílé ayé ó dàbí ọmọ tá a bímọ ògo ni ó jẹ́ pé àwọn ayé wọ́n ti rí ògo yẹn láti àwọn tó ní ojú inú wọ́n ti rí ògo yẹn láti ìgbà tí a ti ṣe ẹ̀dá ọmọ láti inú màmá ẹ̀ wá nítorí pé kán tó bí wa lólúwa ti fi oore ọ̀fẹ́ kan fún àwọn tó máa yé gidi gan láti rí ìrìn àjò ayé wa àti pàápàá láti mọ nǹkan tá a máa yàn àti nǹkan tá a máa jẹ́ so Yorùbá jẹ́ ẹ̀yà kan tó jẹ́ pé yàtọ̀ sí wípé àwa ni Olúwa kọ́kọ́ dá sí orílẹ̀-èdè alààyè a jẹ́ ẹ̀yà kan tó jẹ́ pé Olúwa gbéga gidigidi gan nínú ẹ̀mí àti ní inú ara àwa là ń bọ́ Ọlọ́run sọ̀rọ̀ jù àwa là ń mọ Ọlọ́run bí tá à ń sọ Ọlọ́run jù kódà ní ọjọ́ òní pàápàá àwa nígbà bẹ́ẹ̀ nípa colonize the entire world nípa ọ̀nà ẹ̀sìn both in Muslim and in Christian way so tá a bá wo gbogbo eléyìí a jẹ́ Yorùbá jẹ́ ọmọ ológo ńlá tí àwọn ayé ti rí tí wọ́n á sọ pé ògo yẹn àwọn ò fẹ́ kó tán nítorí pé ògo tó máa tàn ká ògo àgbáyé ni so ìyà yìí ó dàbẹ́ ni pé ó wá láti ìṣẹ̀dálẹ̀ wá nítorí wọ́n ti wo ìṣẹ̀dálẹ̀ wá pé ẹ̀yin ju Olódùmarè ni wá nítorí ìdí èyí ó pẹ̀lú nǹkan tí ogun yẹn ṣe pọ̀ fún wa ogun tó ń dégbẹ́ ti Yorùbá kò kí ń ṣe bóyá wọ́n gbógun yẹn ti Yorùbá nìkan nípasẹ̀ pé bóyá àwọn Fúlàní ogun tó gbé ti Yorùbá ó jẹ́ ogun tó jẹ́ pé gbogbo àgbáyé ló conspire against Yorùbá nítorí pé àwọn òyìnbó yìí nígbàrà tó ti wá sí ilẹ̀ Nàìjíríà ló ti rí pé nǹkan tó ń bá nílẹ̀ Yorùbá kódà ó kà wọ́n láyà tó jẹ́ pé wọ́n béèrè wípé ṣé kò ṣe pé bíi several hundred years ó kọjá àwọn kan ti wá sí ìlú yìí láti wá fi àwọn nǹkan lọ́lẹ̀ kò dẹ̀ kí ṣe pé wá sí ìlú láti wá fi nǹkan lọ́lẹ̀ bí kò ṣe wípé ìdátọ́lọ́ ń dá wa orísun rere tá a ti wá ó jẹ́ kó jẹ́ pé ìgbékalẹ̀ wa ó wu gbogbo àwọn èèyàn the political setup tá a ní the commerce nature tá a ní gẹ́gẹ́ bí ẹni tó ń ṣòwò tó ń jèrè gbogbo ọ̀làjú tá a ní ó jọ àwọn òyìnbó lójú torí gbà tán máa dé wọ́n rò pé àwọn nìkan náà ti lajú ní ọ̀dọ̀ wọn ṣùgbọ́n gbà tán dé ọ̀làjú tó bá lọ́dọ̀ wa ó ju tiwọn lọ
ìyẹn ni wọ́n ṣe gbèrò láti wí pé kí ọ̀nà wọn ló lè gbà nítorí pé wọ́n fẹ́ kí dúdú kó gbérí wọn dẹ̀ fẹ́ ká jù wọ́n lọ òun náà ṣe wá gbìyànjú láti lọ fi ọ̀bẹ ẹ̀yìn jẹ wá níṣu wọ́n wá ṣe ìrìn àjò ayé Yorùbá báṣubàṣu àwa di ọmọ onílé tó ń sùn sí títì àwa di ọmọ ọba tó ń dẹrú àwa di ọmọ ẹlẹ́ran tó ń jẹ eegun ó jẹ́ nǹkan ìbànújẹ́ nítorí pé àwọn tí wọ́n bá mọ nǹkan tí Yorùbá jẹ́ àwọn ni wọ́n sọ pé wọ́n fẹ́ kúrò ní Nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a rí lásán lónìí tó bá sọ̀rọ̀ nípa economy tó bá sọ pé àwọn Nàìjíríà in diaspora wọ́n pẹ̀lú àwọn tó ń gbé ìjọba Nàìjíríà dúró pàtàkì jọ nípa wípé ọrọ̀ ajé tàbí nǹkan kan lẹ́yìn owó epo àti owó tí wọ́n gbà ní Nigeria Port Authority tó jẹ́ pé running to billions every week owó tó tún wọlé sí ìlú Nàìjíríà tí ìjọba lè sọ wípé wọ́n tún take as their source of income tó fi balance trade owó àwa diaspora ni àwọn ni wọ́n wà ní diaspora yìí àwa Yorùbá náà ni àtàwọn Ìgbò àwa dẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ilẹ̀ káàrọ̀ òjìrì àwa la pọ̀ jù ní UK ni o ní Japan ni o ní America ni o ní Germany ni o ní France ni o ibi tí àwa jọmọ Yorùbá ní lọ́wọ́lọ́wọ́ ń sìn ṣàṣà ní fídíòjì tẹ́ ẹ máa lé ní gbogbo àgbáyé tí ẹ̀ ní bọ́mọ Yorùbá ń bẹ̀ kò sí ìlú kan tàbí ẹ̀yà kan tó pọ̀ tó ọmọ Yorùbá ní gbogbo àgbáyé ló bá yẹn sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ń sìn nítorí pé kí ni wọ́n sọ wá di ẹrú adẹ̀ ń foríjágbó àforíjágbà káàkiri torí pé a fẹ́ gbé ìgbé ayọ̀ adẹ̀ fẹ́ káwọn èèyàn kan rí wa gẹ́gẹ́ bí ọmọlúàbí torí pé níṣẹ̀dálẹ̀ ọmọ Yorùbá àmọ́lẹ̀ jà àmọ́ bó ṣe ń ṣe awúrúju ní gbogbo tá a bá wà nítorí pé orúkọ òbí wa orúkọ àwọn ọmọ àti bàbá wa ó máa ń jẹ wá lógún gidigidi pé àfẹ́ borúkọ ara wa jẹ́ ṣùgbọ́n ẹ jẹ́ ká wo lónìí níbo ni ilẹ̀ Yorùbá wà lónìí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ṣẹlẹ̀ sí wa lọ́wọ́lọ́wọ́ ń sìn kì í ṣe pé bóyá bó ṣe bí wa nì kò jẹ́ kí ìṣẹ̀kan tó àwa náà ń fẹ́ ṣùgbọ́n gbà míì ilé ayé wọ́n lè sọ èèyàn di ìdàkúdà nǹkan tẹ́yìn ò fẹ́ jẹ́ nítorí pé forces tó bá ilẹ̀ Yorùbá jà ó pọ̀ ju ilẹ̀ Yorùbá lọ ṣùgbọ́n Olúwa nítorí wà nípa tiwa talẹ̀ fún lè dojú ìjà kọ wá mi nítàn yín alájà ilẹ̀ Yorùbá Ọlọ́run fún wa ní oore ọ̀fẹ́ ńlá gidigidi gan ni ká wá sọ̀rọ̀ síbi tí ẹ béèrè question sí wípé ǹjẹ́ tí ilẹ̀ Yorùbá ti ẹ̀dá dúró lónìí ìjà tiẹ̀ ní ọrọ̀ ajé tó lè gbé wa dúró gbogbo nǹkan tó ń pè ní engine tó ń dún ní Nàìjíríà lónìí ilẹ̀ Yorùbá ni nítorí pé àwa náà ni wọ́n ń lò tó fi organize ara wọn ọrọ̀ ajé wa náà ń lò ẹ wo Nigeria Port Authority nìkan tó fún Nigeria government ní I think the second largest ana fún lẹ́yìn epo fúnlẹ̀ Nàìjíríà ẹ wo nígbà tí wọ́n máa kọ́ Port Authority Àpápá àti Tinkan owó kòkó láti kọ́ Western Region lónìí wọ́n náà ṣùgbọ́n lónìí ńkọ́ láti ìgbà tá a ti gba òmìnira ọmọ Yorùbá kan ṣoṣo kò tí ì ṣe managing director ní Nigeria Port Authority ìyẹn ni wípé wọ́n fi ọ̀bẹ ẹ̀yìn wọ́n fi jẹ wá ní iṣu ibi tó yẹ ká ti máa jẹ́ olórí wọn aṣọ wa di ẹrú ọmọ aláṣọ wa ń wo àkísà ó jẹ́ kan ìbànújẹ́ tó jẹ́ pé ó yẹ kó máa pani dẹ́kun gidigidi wípé Yorùbá wọ́n á sọ ilẹ̀ wa di aṣálẹ̀ wọ́n á fọwọ́ gbà wọ́n bá wa lójú wọn wá jẹ́ nǹkan kan mọ́ wọ́n á sọ wá di àkísà tó fi ń nulẹ̀ ó jẹ́ nǹkan ìbànújẹ́ gidigidi nítorí pé kí ni nǹkan tó dé òun ló ní kán wá rí òun ọ̀nà wo ló bá ṣe èyí wọ́n fi ọ̀nà awúrúju ṣe àwọn tó jẹ́ pé wọn ò jẹ́ nǹkan kan ní àárín wa gẹ́gẹ́ bí ọmọ ilẹ̀ Yorùbá torí kò síbi tá a dé náà bí a ti rí àwọn ọmọlúàbí la rí àwọn ọmọ àlébí bẹ́ẹ̀ la dẹ̀ rí àwọn ọmọ elébi so àwọn tó dàbí ọmọ elébi àtọmọ àlébí òun ni àwọn ọ̀tá wa kó mọ́ra tó gbé agbára yé lọ́wọ́ wọ́n gbowó fún wọn àwọn yẹn ló wá ń ti àwọn tó jẹ́ bàbá fún wa tó jẹ́ àwọn tó lè jẹ́ olórí wa àwọn planners tó jẹ́ pé their authorities in planning and everything wọ́n wá sọ àwọn yẹn di ẹrú wọ́n wá gbé ìjọba fún ìjọba representation ilẹ̀ Yorùbá wá gbé lé àwọn ìkà lọ́wọ́ tó jẹ́ pé wọ́n ta àwọn ọmọ ìyá wọn sí oko ẹrú nítorí owó tó wọ́n rí gbà yàrá owó tó fún wọn yìí ṣe bí àwa náà la lówó yìí ní ilẹ̀ Yorùbá now tá a bá ní ká máa sọ̀rọ̀ nípa economy ẹ wo gbogbo owó tó ń balance trade ní Nàìjíríà lásán which is owó tó wá láti diaspora billions of naira tó wá láti diaspora àwọn ni wọ́n contribute more than 70% of this money is from we the Yorubas
that are in the diaspora. Àwọn tó kù 30% tó kù ó jẹ́ àwọn ọmọ Igbo. Now ẹ jẹ́ ká wá wò Nigerian Port Authority nìkan tí ẹ bá wo iye tó ń jáde ní ìbẹ̀yẹ lásán ní ojoojúmọ́ àwọn nǹkan yìí they are like second rated sources ní àwọn income. That is the issue of Nigerian Port Authority àti àwọn diaspora remittances tá ń ṣẹ́ sílé fún àwọn family wa. So tá bá wá àwọn nǹkan yìí tí wọ́n bá lè máa fi owó tí àwọn ọmọ Yorùbá tá ń dá sí Nàìjíríà tó fi balance trade ẹ wá rò kó jẹ́ pé láàrin Yorùbá ni owó yẹn ló kọjá sí ẹ wo ọ̀rọ̀ tí ó máa wà nílẹ̀ Yorùbá nípa ìyẹn nìkan. Ẹlẹ́ẹ̀kejì ẹ wá wo Nigerian Port Authority ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú tó wà ní òkè Nàìjíríà ló jẹ́ pé Nigerian Port Authority náà ti ń gba tax tán gba oríṣiríṣi demurrage tán gbọ́ a lot of money ló ń wọlé wọ́n wá fi ọ̀bẹ yìí wọ́n fi jẹ wá ní iṣu wọ́n wá sọ ilẹ̀ wa di aṣálẹ̀ gbogbo omi àwa la lómi àwa la kọ́ Port Authority wa a lot of things tó jẹ́ pé ó jẹ́ income of sources fún wa àwọn ilé kámẹ́rẹ̀tì wa sọ ọrọ̀ ajé dábàá gbogbo nǹkan tó ṣẹlẹ̀ lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn góòlù tẹ́ ẹ̀ ń rí tán náà rí ṣàǹfàrà tán display àwọn góòlù tán wà lọ́dọ̀ wa ni wọ́n kó lọ tó lọ fi sọ wípé àwọn rí góòlù ní ọ̀dọ̀ wọn ń bẹ̀. Now ẹ lọ wo illegal mine ní Iléṣà ẹ lọ wo illegal mine ní Ọ̀wọ̀ gbogbo à ń sọ̀rọ̀ nípa àwọn ìlú tí ọ̀pọ̀lọpọ̀ àwọn bandits tán wọ̀ sí bandits kọ́ ni wọ́n àwọn ajagunta ni wọ́n tó fẹ́ fi pa wá rẹ́ nígbà tó bá yá a máa sọ̀rọ̀ níbẹ̀ nígbà tásìkò bá tó so ẹ wo gbogbo àwọn ìgangan tẹ́ ẹ wò yẹn ibẹ̀ àwọn ibi tí góòlù àwọn àlùmọ́ọ́nì ilẹ̀ gbogbo ibi tó pọ̀ sílẹ̀ Yorùbá nìyẹn gbogbo ibi tẹ́ ti rí àwọn tí wọ́n dà sí gbogbo yẹn àwọn tó ní tó máa wá pa wá nígbà tó gbé máa bẹ̀rẹ̀ ní January wọ́n rí position wọn ni táwọn tó fẹ́ wá lò sí wa nǹkan tó happen ní Afghanistan wọ́n kọ́kọ́ lọ deal pẹ̀lú àwọn villages wọn nígbà tó bá pa gbogbo villages wọn àìsàn wá padà sáàárín ìlú gidigidi ìwọ tó wà lẹ́kọ̀ọ́ ìwọ tó wà láwùjá tó ń ròyìn pé nǹkan dùn kò sí nǹkan kan ó ń bá ọ ẹ lọ kọ sílẹ̀ ẹ kóòtù mi so nǹkan ó ń bá ọ ẹ lọ kọ sílẹ̀ well à ń tẹmọ́ àwọn èèyàn wa létí àsìkò ní kákóra wa jọ ní ìṣọ̀kan a máa sọ̀rọ̀ lédè nígbà tásìkò bá yá kí má dé vi so àwọn nǹkan tí à ń jẹ lónìí ilẹ̀ Yorùbá tá à ń jẹ Nàìjíríà lónìí tá à ń pè Nàìjíríà ilẹ̀ Yorùbá ló ti wá epo àwọn nǹkan tó fi ń ta da títì tó ń pè ní bitumen àwa Yorùbá la ní the second largest in the entire world àwọn míì lérò pé bóyá ọ̀rọ̀ àṣírí kọ́ gbogbo ayé ó ti wà ní pépà gbogbo èèyàn ti rí so gbogbo àwọn nǹkan yìí ó pẹ̀lú nǹkan tó ṣe ń plan kan fún wa pa wá ru nítorí kó fẹ́ gba ilẹ̀ wa so that gbogbo ọrọ̀ ajé ta ní ta fẹ́ fi jẹ́ ọmọlúwàbí ta fẹ́ fi tú gbogbo àbí ta fẹ́ fi tó ara wa ṣe láti gba ara wa kúrò ní ọwọ́ ìyà wọ́n fẹ́ wá gbà ní ọwọ́ wa àsìkò tí tó ń sìn láti mọ̀ wípé iyán ó ti di àtúgún ọbẹ̀ ti di àtúnṣe tí àbá kóra wa jọ níṣọ̀kan a máa sọ̀rọ̀ níbẹ̀ ní ọjọ́ iwájú ẹ ṣé gan ni màá ní. ẹ ṣé mo dúpẹ́ mo mọ̀ pé tí n bá tu yín sílẹ̀ wákàtí kan báyìí ẹ̀ ní fìkan pé méjì bíi tèmi báyìí kọ́lọ́run ẹlẹ́dàá kó bá mi túbọ̀ lékún ìmọ̀ yín ọpọlọ yóò ní jọba láéláé lágbára Ọlọ́run ẹ ṣeun gan sà ẹ ṣé mo dúpẹ́ sà. Ìbéèrè tí máa béèrè lọ́wọ́ màmá wa